ó tún ti gbẹnu táwọn ẹ̀yin èèyàn nípínlẹ̀ Kaduna àwọn bandit sọsẹ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ ìkúnlẹ̀ abiyamọ o ẹ wá wọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí ń bẹ nínú ilé ìjọsìn tí wọ́n kó wọnú igbó lọ eléyìí ní agbára o ẹ̀yin olórí wọn nípínlẹ̀ Kaduna àbẹ̀wò ni ká fẹ́ ní ijó ìyàwòdì tí ò lè dádì ẹgbẹ́ nítorí Ọlọ́run tó wá jẹ́ pé àwọn bandit ti fẹ́ pa àwọn Kristẹni tán lókè ọ̀yà lọ́hùn bẹ́ẹ̀ sì ni wọ́n ń pariwo ẹnu wípé kò sí nǹkan tí ń jẹ́ Christian genocide kò sí Christian genocide wò ọgọ́rùn-ún àwọn ọmọ ọjọ́ ó mà làwọn bandit tún ti kó ẹ̀yìn èèyàn wọ́n kó wọn wọnú igbó lọ eléyìí ní agbára o ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí lèyí ó gbẹnu tán ó lékenkà kódà ó tún bẹ́sikẹ́sikẹ́mẹ́jẹ́ o ẹ wò ó ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí o níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lélẹ́yìí o ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan o kẹwàá gbọ́ kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ wọn ti ṣe jẹ́ gan ní pàtó. wọ́n ní lọ́jọ́ ìsinmi ọjọ́ burúkú èṣù gbómi mú níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé o ní agbègbè kan tí wọ́n ń pè ní Kuramitu Kajiru local government area ló wà nípínlẹ̀ Kaduna níbi tí àwọn olùjọ́sìn àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ti wà nínú ilé ìjọsìn tí wọ́n ń kọrin mímọ́ 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 lédè Haúsá ni o ẹ̀yin èèyàn wọ́n ní kò pẹ́ kò jìnnà o ṣàìdédé làwọn ọmọ ológun báńdíìtì àwọn báńdíìtì ní òwò kì í ṣe àwọn ọmọ ológun ni wọ́n gbórí wọlé tí wọ́n ti rọ̀gbà yí wọn ká pátápátá ni o ó ní kẹ́ wá gbọ́ bí ro òbọ̀n wọn bí ṣe ń ro kólákólá tí ń dún kòsẹ́kòsẹ́ o ọ̀rọ̀ dìbò lọ yá mi ẹni orí yọ ó dilé o àmọ́ gbogbo gbìyànjú àwọn ọmọ ilé ìjọsìn láti yá pálákùò lọ́wọ́ àwọn báńdíìtì yìí pàbó ní gbogbo ẹ̀ ń já sí o torí pé kí ni àwọn báńdíìtì ti rọ̀gbà yí wọn ká o nǹkan dé ẹ̀yin èèyàn nǹkan ti ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà o ẹ dákun dábọ̀ ẹ máa ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bá mi bó káàkiri tààràtàrà kí ni tuntun wọn pa nígbà tí wọ́n kọ́ wọnú ilé ìjọsìn yìí gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ lórí eléyìí tí mo bá yín mú wá lónìí ṣáájú àkókò yín kọ́ ẹja sáré dójú ọjà mò ń bọ̀ o ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. òru ó má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá ní Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́bùtì. òṣò dúró wò. má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí láti ọ̀dà àpò Glutathione tiẹ̀. 09068664147 lẹ́ẹ̀kan sí 09068664147. òpin ti dé bá gbogbo vaginal infection. láti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dọ́pin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. ó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fò tẹ̀lú. ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi abẹ́rẹ́ gbélé ní agbára kọ́lọ̀ má jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn báńdíìtì ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbẹ́tò àdúrà mi ẹ wò ó ọjọ́ burúkú èṣù gbé mi mú lọ́jọ́ Sunday tó kọjá yìí ni wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn olùjọ́sìn àwọn ọmọlẹ́yìn Jésù ni wọ́n ti ń péra jọpọ̀ o láti máa yin Olúwa lógo wọ́n ní báwọn ọmọ ìjọ ṣe ń wọlé báyìí tó ti bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn tó ń dúpẹ́ lọ́wọ́ Olúwa làwọn báńdíìtì bá gbórí wọlé o ilé ìjọsìn tó yẹ káwọn èèyàn lọ kán fẹ̀dọ̀ lórí òróǹro kán ti máa sin Ọlọ́run wọn nífọ̀kànbalẹ̀ ọkàn àmọ́ kàkà kó rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní nǹkan táwọn ìjọba ìpínlẹ̀ Kaduna tí wọ́n ń ṣe fáwọn Kristẹni o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìgbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o àwọn Kristẹni tí ń lọ sí bíi 100 kódà wọ́n ní pé wọ́n ti kọ̀ǹfàmù iye àwọn tó jẹ́ gan ní pàtó àmọ́ gbogbo àwọn tọ́rọ̀ ìṣojú wọn kò ró gbogbo wọn pátápátá ni wọ́n ti ń testify o pé àwọn tí wọ́n kó lọ wọ́n tó bí 100 o tí ò bá ju 100 lọ àwọn ìwé ìròyìn The Vanguard
àwọn gangan ni wọ́n tún gbélé jáde o gẹ́gẹ́ bí ìlẹ́tà wa ṣe fún yín pé àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ sì náà àníjẹ́ kétì wá di o sí gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri agbègbè wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì í òun la ní ká tún sáré fi lè tó yín létí o wípé àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni àwọn afẹ̀mí ẹni ṣòfò wọ́n mà tún ti sọsẹ́ lókè ọ̀yà lọ́hùn nípínlẹ̀ Kaduna ní Kajiru local government area nípínlẹ̀ Kaduna lọ́hùn wò ọ̀rọ̀ yìí ní agbára wọn látọ̀ obìnrin àtọmọdé àtọkùnrin gbogbo wọn pátápátá ni wọ́n jí gbé o nǹkan dé o kọ́lọ́ ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa báyìí o lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní pé chairman àwọn kan èyàn Christian Association of Nigeria chairman wọn láwọn ìpínlẹ̀ bíi mọ́kàndínlógún pẹ̀lú Federal Capital Territory ọ̀gbẹ́ni Reverend John Joseph Ayabu wọn lòun náà ti sọ nípa ọ̀rọ̀ yìí o pé kódà ó testify ni o ó testify ẹ̀ tí ń fìdí ọ̀rọ̀ ọ̀hún tí ń fi múlẹ̀ pé lóòótọ́ níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé o ní Kajiru local government nílé ìjọsìn kan tí ń bẹ níbẹ̀ ó ní pé ọ̀rọ̀ dìbò lọ yá mi o nígbà táwọn bandit yìí tí wọ́n kọ́kọ́ gbórí wọlé kódà ó ní lára àwọn tí wọ́n jí gbé yìí páwọn kọ̀ọ̀kan nù wọ́n yọrí bọ́rọ̀ o tí wọ́n escape kúrò lọ́wọ́ àwọn bandit ajínigbé ó ní ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọ́n ti wà ní káàmpù àwọn bandit lọ́wọ́lọ́wọ́ bí a ti ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kódà wọ́n ní pé ìsọsí àwọn bandit yìí wọ́n lò tó bíi wákàtí kan gbáko tí wọ́n fi ṣe operation wọn tí wọ́n fẹ́ ṣe nínú ilé ìjọsìn yẹn tó sì jẹ́ pé kò sáwọn agbófinró kankan tó jẹ́ pé wọ́n yọjú síbẹ̀ lákòókò ìgbà tí ìṣẹ̀lẹ̀ abàmì yìí tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti parí gbogbo operation tán pátápátá tí gbogbo wọn ti lọlé tí wọ́n ti kó àwọn èèyàn tí wọ́n ti kó wọn wọnú igbó tán àkókò ìgbà yìí gangan làwọn ọmọ ológun àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń yọjú o tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní dé lọ́kọ̀ọ̀kan léjèèjì tó fẹ́ wá kidnap àwọn kidnapper àbọ̀n fẹ́ wá arrest àwọn kidnapper ní ẹ̀yìn èèyàn abẹ́rẹ́ pélé tún gbẹnu tán kọ́lọ̀ ọba Elédùmarè kó má jẹ́ àbọ̀ ọwọ́ o ẹ̀ bá ń ṣàmì àdúrà kẹ̀ bá ń gbé tú àdúrà mi ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ bá mi bó káàkiri tààràtàrà bẹ́ẹ̀ ṣe ń bá mi láìkì náà ní kẹ́ máa kọ́mẹ̀ǹtì o ẹ má kàn wá share lásán àǹfààní ẹ̀yọ̀ kan tẹ́ lè ṣe fún wa nìyẹn kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára wò ó wọ́n ní pé Kaduna State Police Command pẹ̀lú àwọn ọmọ ológun wọn ò tí ì sọ̀rọ̀ sókè o bẹ́ẹ̀ sì ni wọn ò tí ì wí nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ abàmì eléyìí tó ṣẹlẹ̀ yìí kò tí ì sí official statement kankan lẹ́nu wọn àmọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sì ni Christian Association of Nigeria chairman Reverend John Joseph Ayabu òun ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ sì náà sì ni ó fi ìdí ọ̀rọ̀ yìí ó fi múlẹ̀ ó ní pé àwọn ìjọba ìpínlẹ̀ Kaduna náà àwọn náà ò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rí wọn ò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yá rárá bí ti ń wò mọ́ kí lohun tó ń dá wọn dúró ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ o kí wọ́n yàn náà fún yín bó ti ṣe jẹ́ gan ní pàtó torí pé mo bá yín kó nǹkan wá lónìí mo kó wá lónìí bìbà ni ẹ bá ń wá nǹkan fìdílé ẹja tó sáré dójú ọjà náà mò ń bọ̀ o ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹ̀ ni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹnu gbó báyìí wọ́n ti ń retí bí wọ́n ṣe wá rìlíìsì wọn o ẹ sì mọ̀rọ̀ àwọn bandits àwọn agbésùmọ̀mí wípé tó bá ti ń jínigbé báyìí bí kan máa gbowó lọ́wọ́ ẹni ní ẹ̀rí ní ìsìn báyìí wọ́n máa ní kẹ́nì kọ̀ọ̀kan lọ́ọ́ máa mú 20 million wá tàbí 50 million owó tó jẹ́ pé àwọn tí wọ́n jí gbé gan mi rò bóyá ẹnìkọ̀ọ̀kan nu wọ́n ní 1 million lákàǹtì irú orílẹ̀-èdè wo la wà báyìí nítorí Ọlọ́run abẹ́rẹ́ pé orílẹ̀-èdè yìí ó ti tán po ó ti tán o tó jẹ́ pé àwọn ìjọba
kò sí ohun tó kàn wọ́n. Gbogbo àwọn agbófinró, àwọn ọmọ ológun tá a ní, ṣé camouflage ní ká pè wọ́n ni àbí kí ni ká pè wọ́n nígbà tó wáyé pé à ń gbénú ìlú yìí tọ́kàn àwọn èèyàn ò sì balẹ̀. Eléyìí ní agbára èèyàn mi. Ẹ bá ń kọ́mẹ̀ntì sísàlẹ̀ fọ́nrán yìí, kàn bá mi like, sì má bá ń pín kíní káàkiri. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ò lè rán wọn lọ sílé ìwé mọ́ o, torí pé kíni ìbẹ̀rù bójó ní gbogbo àwọn òbí wà. Ẹ̀rù ń bà wọ́n pé táwọn bá ní ká mọ àwọn lọ léèwé báyìí kó má jẹ́ pé wọ́n lọ jí ọmọ òun gbé níléèwé. Kódà àwọn àgbẹ̀ tí ń dáko wọ́n ní pé nínú ìfòyà ọkàn làwọn náà fi ń lọ sóko, ọkàn wọn ò balẹ̀ mọ́ àti lọ sóko láti lọ máa dáko wàhálà ni o. Kódà àwọn olùgbé agbègbè yìí pátápátá nínú ìbẹ̀rù bójó ní gbogbo wọn ń gbé o. Ìgbà wo la fẹ́ ṣe lè dà báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ẹ̀yin èèyàn mi, pàápàá jùlọ lókè ọ̀yà lọ́hùn, wọ́n ní ṣáájú àkókò yìí ní gbogbo àwọn olùgbé agbègbè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi gbé ta o, tí wọ́n ń ké sí ìjọba ìpínlẹ̀ Kaduna wípé ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ Kaduna tó ti dẹnu kọlẹ̀ yìí kó ètò wá bá wọn wá nǹkan ṣe sí o. Àmọ́ wọ́n máa ní kí wọ́n lọ fọkàn balẹ̀ náà ni o, pé àwọn ò ṣe nǹkan lórí ẹ̀. Àwọn ọmọ ológun wọ́n ti kán lu gbó báyìí o, tí wọ́n ti kán lu gbẹ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wá àwọn báńdíìtì àtàwọn tí wọ́n ń jí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wá wọn káàkiri. Kọ́lọ́run ọba Èdùmàrè kó bá wa fún wọn ṣe. Ẹ̀yin èèyàn, àníri jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín sáà yìí. Bó bá tún ṣe ń lọ gbé pátánà lẹ́ẹ̀ma láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣọ̀n. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́, iná ń jó, ẹ̀yẹlé gbéra ńlẹ̀. Àdàbà àátúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú. àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀. ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣẹ̀ẹ̀kan sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. ṣíọ̀ orí burúkú kì í ṣe tèmi. bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928. ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928. èwo ni pé kí fáyíngì òwò ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. bọ́mọkùnrin mi ìbá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn, yóò wá sọ di ọ̀lẹ pátápátá. má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ, èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá, yóò wá máa súnkì, kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín. bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí, tí ó sì tẹ̀ yín lọ́wọ́. pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. aṣoríire o.